battles, Lord. You are my peace. When I'm broken, Lord, you are my strength. You're my strength. You're my love. You're my life. You're my joy, my song in the night. How I marvel at your mercy, and I sing. Praise to the Lord. Praise to the Lord. For he is good and merciful. His love is great. He's so wonderful, my Lord. In these battles, Lord, you are my peace. When I am broken, Lord, you are my strength. You're my strength. You're my love. You're my life. You're my joy, my song in the night. Jesus, how I marvel at your mercy, and I sing praise to the Lord. I sing praise to the Lord. For he is good and merciful. This is ready at last. Ó máa pẹ́. Ó ṣe yàn. Ṣé kò ṣe pé. Ṣé pé kí ni jàre ọ̀gbẹ́ni? O rò pé journey àná yẹn ó easy ni 8 hours journey by road. Ó bá sùn tá jí gan ní 9 o'clock kò bá dùn. Or everybody now turn. But honestly, iṣẹ́ yìí ju gbogbo ẹ̀ lọ. Ó yẹ ká máa dúpẹ́ fọlọ́run. Ó tọ́ ni. Ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lọ serve ló kú sí camp tí wọ́n padà wá ṣá. Kò rí ìtí ya kàlú pípa join ti gẹ́ ọ̀táwọn láwọn Haúsá gé ní ọ̀run yẹn. Imagine àwa lọ àpọ̀ lálàáfíà àmì ó tọpẹ́ lọ́tọ̀. Honestly. Ọ̀tẹ̀ sọ yẹn touch heart mi gan. Ẹ tó bá mọ núrò kó máa mọ pẹ́ dá. Ẹ máa dúrà táwọn máa dáǹsì. Bí kọ́lọ́run ọba kó jọ kó ṣàánú wa kó fún wa ní iṣẹ́ alálùbáríkà iṣẹ́ tó máa mú owó gidi wọlé fún wa kó jọ kó fún wa. Àmì o. Àdúrà tó kàn sí nìyẹn o. Ẹ ló ṣe pàtàkì o. Ẹ ṣe tó bá ṣe sọ Ọlọ́run máa gbà bẹ́ẹ̀ o. Torí mi ni mo ṣe wà yìí tí ìbá ríṣẹ́ lọ́wọ́ mo lè make me for her life. Yeah, my job first. Trust me. Yeah. But I'm also before anything. Holy son. Boy, o ti gba nǹkan tó ń ṣe. Àwọn obìnrin tí ń ṣe tó yà yìí. Ṣé wọ́n ti fẹ́ wo details náà? No, mi ò tí fẹ́ wọ̀. Ọ̀gbẹ́ni yóò ti dé. Ti dé o. Ṣé bàbá yóò mọ̀ pé mi máa pa wáyé? Ebi ń pa ẹ́. Ebi gidi àná. Ò fọ́ ni. Ṣé bébì ni ẹni? Ó yẹ kó mọ̀ pé ọ̀rẹ́ wa tó wọ̀n yẹn àgbẹ̀ tiẹ̀ kò síbi tí ó lè kọ́ àti bàbá sí. So àwọ̀ kitchen lọ wá lọ dáná fún rẹ̀ wá tẹ́rẹ̀ ẹ lọ́rùn. Kémi lọ dáná kí n lọ kitchen. Wọ kitchen.
tó lọ mú ti gbàgbé mo gbà pò lè tan gas. Kí ni ìtumọ̀ wọ́n tó lè tan gas lẹ́yìn indomie ṣé nǹkan mi wà tó mọ̀ sí. ṣé o gbọ́ èmi á ṣe indomie kí ni wọ́n lè ṣe. Ó fọ́ ni mo lè gbómi kaná dáadáa mọ̀ tó bá dẹ̀ ti hù mo máa ń mọ̀ ó máa ń yọ bubbles báyìí tó máa jó nínú omi mo mọ̀. tó bá dómi kaná kí ló bá fi ṣe. Ó fọ́ ni mo lè gbé kaná mi ò kọ́ lè tẹ́ jẹ́ kí n sọ tuntun fún ẹ tí mo bá ti rẹ̀ dé àti jẹun èmi máa wọ̀ gbòòrò máa lọ wá nǹkan jẹ. Kò sí problem. torí ọ̀rọ̀ ọ̀wọ́ sí yóò yé mi. kò sórí nǹkan tẹ́mi ṣe wá important ló jẹ lọ. Wo ṣe kan jàre. Èmi kan ṣe ń wọlé ń sìn. Èmi náà máa ṣe wọlé mà ni. Actually, I'm not tired. I'm fine. Má worry, take care, ṣùgbọ́n. Bye. Bye. Kish. Kí ló ń ṣẹlẹ̀? Kish. Ọkọ̀ ìyá ẹ̀. Ọkọ̀ ìyá ẹ̀. Dúnà, ká ló sick. Tí mò ń gbọ́ tó ń sọ pé kò take care. Mr. Doctor. Mr. Man ìwọ̀n tiẹ̀ o ti máa ń sọ ṣé o gbọ́ nǹkan ló fẹ́ mọ̀. Ṣé mo ti wá sọ jù láì? O ti sọ ilé ìjó o ti sọ jù. Wọ́n ti sọ jù. Ó tiẹ̀ ní ìdẹ ìjàre honestly ọmọ yìí. Àti mọ̀ àti pẹ́ láti school kò yẹ so àdè á pàdé ní store àdèjọ exchange number so kí wàá ní problem owó ló mọ jàre. Ọkàn náà sọ ẹ ṣáà exchange number. Dà tí wọ́n máa gbọ́ bọ́sẹ̀ lórúkọ ẹ̀. Àbọ̀sẹ̀dé òkè ó gba nọ́mbà Kìṣí ó wá lọ láti bẹ̀. Ọtí ní màá ṣe máa jẹ́ ẹ lọ́jà ayé pàdé mi. Ló wà nílẹ̀ tí mo lè jẹ jàre. Mo sì kọ́kọ́ lẹ̀ òkè ló ti máa ní nǹkan tó máa hit tó bá gbójú sókè tó bá lànà ráì. Bá pàdé ní next one ṣáàlálẹ̀ máa yó. Ṣé mi nìkan mo lè máa dáná nílé yìí? Ó ga ọ́. In fact, ó lè rí pé mi ò dẹ̀ mọ́jọ́ ẹ̀ mọ́ bọ́sẹ̀. Ó ti change gan-an. Kí ló wá ń jẹ? Serious. Ṣé wo change? Orí bó ṣe dàbí dáàdì nsìn. Dáàdì o. Anyway, a dúpẹ́ lọ́wọ́ náà pé àtúnyẹ̀wò ọlá àti àlàáfíà. Mọ́mí àti dáàdì kò. Dúpẹ́ o, everybody wà lálàáfíà. Àwọn méjèèjì ti wà l'Amẹ́ríkà nsìn. Actually, mọ́mí ló kọ́kọ́ lọ. So, dáàdì wa padà lọ bá wọn torí health condition. Ọmọ try. Ṣé wọ́n ni wọ́n á dábìí àdúgbò yìí? Kí àdé má ṣe? Ní àtọ́lọ́ àtàwọn ẹgbẹ́ actually, mo invite ọ̀rẹ́ mi kò máa bá mi gbé ńgbà kan but ìwé mi àti ìbára ọkùnrin ti pọ̀ jù. Ó tún wá máa ń gbé wọn tògùntògùn. Ó máa ṣògùn sí wọn ní ẹ̀ ọkùnrin tí ò bá fẹ́fẹ́ báyìí wọ́n ti ṣí. Dúnà, so àwọn kan wà tó yìí ìṣerú kọ báyìí láyé sí. Àwọn tó ń ṣe ló pọ̀ jù àfi kọ́ lọ́ ṣàmàṣọ ẹ̀yìn ọkùnrin. Olórí àwọn ọ̀gá ọ̀sọ̀. Anyway, kí ló happen? Ọ̀la àbá ní parọ́ tán àwa jẹ ká so tọrọ síbi tọrọ wà ilé eku nìkan lórí tọ́wẹ̀ tí. Ilé eku ní kọ́kọ́ irun ológbò náà mọ̀. Ṣojú tá a bá ti wá ń sọ ológbò òun ló yẹ kó jọba níbi tá a bá ní ẹranko tó ń lúgọ sí ààyè tó ń wà nǹkan tó máa jẹ. Bàtà máa jẹ ìtàn ní kàdúgbò. Ẹ̀yin bàbá Èkó àti Yólóńgbò kí ni ìtumọ̀ òwe tẹ́ wá ń pa ń sìn? Torí kò yé mi. Ọ̀rẹ́ wa àwa kàn ń ṣeré tiwa ni. Jọ̀ṣọ́ àní rẹ̀ àti sọ̀rọ̀ mọ́ sí mi à ń ṣeré adé rẹ́rìn. Àbúrò ìjọ tiẹ̀ ni. Ìjọ tiẹ̀. Mo má jẹ́ ká tán ìwọ là ń bá wí ìwọ nílùú àkèṣí kí ló dé. Abọ́sẹ̀dé o èmi mo lọ sọ́dọ̀ Abọ́sẹ̀dé ọ̀la Abọ́sẹ̀dé ní kí n make sure pé mo wá kí ló dé. Abọ́sẹ̀dé tó ń sọ yòókù kú mo wọ́n lé wàkíwà àbí ẹ̀rù kàlídìí báyìí ni. Èrò ilé àbá mi kí ló fẹ́ bá mi lẹ́rù lọ́rẹ̀? Desire ṣé o sì má gbé yẹn wá náà níbi tí Ṣẹ̀kí mi wà Ṣẹ̀kí Nat ìyàwó mi nìkan ṣoṣo. Bẹ́ẹ̀ náà ni nísìnyí ẹ bá sọ pé mẹ́ẹ̀ lọ́lọ́run wí. Ìwọ fi yẹn lẹ̀ Ṣẹ̀kí nìkan mo fẹ́ lọ́wọ́ tí mo wà. Jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ máa dán. Tí o bá sí nǹkan kan láàrin wa àti Bọ́sẹ̀ kí ló dé tó mú wá sínú ilé tó wà kí wa. Ṣé máa gbọ́ nsìn very soon ọmọ ẹ̀ máa wá kí n lè máa fi surprise.
Wọ́n ń gbé bọ̀. Kí ló ń gbé bọ̀ ẹ̀kọ́ fẹ́ máa fi mí pa ṣáà ẹ má wọrí. Ó máa kí n bíbà yìí. Ẹ má wọrí kí ló máa ṣe. Really? Yeah. That's nice. Wow. It's a nice place we have here. Àwọn guys wà dà. Khalid! This room. How far? Yeah. So, guys, Abosede. Oh! Abosede? Nice to meet you. Same here. I'm Desiree. Oh, nice to meet you. I still remain Khalid. Nice to meet you. Wow. Okay, I should go. So, ẹni tó ń bẹ nínú ẹ̀kú tá à ń pè lè lóyún. I see. Yay! Good to have you here. Thank you. So, what's the kí ni ká fi ṣe lálejò ẹ̀sìn? Oh, okay. Kí lẹ́yìn ọkùnrin nílé tẹ́ máa fi ṣe èmi obìnrin lálejò? Ọmọ mo say anything. Mélòó àwọn guys? For real. Gbàdé. As in, kò kí ṣe wọ́n nìkan gbogbo yín. Wọ́n dáná gbogbo. No, ó ń dá. Wọ́n dáná. Really? Yeah. Okay, nǹkan tí fẹ́ sọ fún yín pé ẹ jẹ́ kémi wọ kitchen kémi dáná fẹ́yìn náà. Capital. Because mo lè trust yín. Capital. No. Ali báyẹn. Àbí? Ayé. Ó mọ bọ́rọ̀ ẹ̀ ṣe ni. Ó dàbí ẹni tó wọlé lọ kí egun ayé la bọ́lá. Ó di dandan kó máa rọrùn kìtì báyìí. A máa rọrùn kìtì kò yí ẹ. Ẹ kí ni ìtumọ̀ yẹn? Ìyẹn túmọ̀ sí wípé èèyàn ò lè wá sílé kó máa jẹun. But ẹ tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ ṣe mo ṣe wọlé ni now ẹ tiẹ̀ jẹ́ relax náà kí n get acquainted to this place. Ó wò lè wá sí ìgbà kó má jẹun. Ó dẹ̀ mọ̀ bí wọn náà ṣe wá ń tẹ̀ mí sílẹ̀ pẹ̀lú tí wọ́n wá sílé. So baby, kí ló fẹ́ jẹ? I need continental dishes too, like Singapore spaghetti, Wow. jacuzzi perolili. Sorry, what's that your name again? Desiree. Desiree, as in same spelling as desire. Oh yes. Nice name. Thank you. Oríṣi ni Ọlọ́run dá ènìyàn. Ó mọ̀ tó surprise mi. Kéèyàn sọ pé sweet onígi. Sweet onígi táwọn ọmọ kéèké ńlá lẹ́gbẹ̀ẹ́ títì. Ó ní àdánwò tó nílé ayé o. Mi ò gbọ́ rí. Ọ̀rẹ́, Jọ̀nà, kí ni advice tí wọ́n fún lórí kí tó ń gbé sọ́nà? Ìmọ̀ràn ọmọ tó fẹ́ fọ́dọ́kùn rẹ̀ ju kó ṣọ́ra fún jẹ̀díjẹ̀dí lọ. Ẹ mọ̀ ìgbàgbọ́ tèmi. Pé láìpẹ́ láìjọ, kọ̀ńtínà kan méjì mẹ́ta ló máa fi kó sweet wọlé. Ọwọ́ yóò tiẹ̀ serious. Serious ṣé òun bá mi? Ó serious. Jọ̀nà, sweet mélòó ti fi lọ́wọ́ ẹ̀? Well, ọ̀rẹ́ mo lè fún bóyá bíi 10 ṣá. Ilé ètò downgrade ẹ̀. Ó pọ̀ Ló ṣe fún bíi 150. Ìjàmbá ṣe fresh. Ọmọ ọlọ́run sì máa jẹ. Wọ́n bí ní mo di stọ̀. Wọ́n bí mo ṣe ń fún mi. Kí lè máa wọ alágbẹ̀dẹ mi tó ń wọ̀ lójú kan. Ó ní nǹkan tó fẹ́ mú bẹ́ẹ̀ ni. Ṣé o understand nǹkan tí mo sọ fún mi? I fell in love with him the very first day I set my eyes on him. Mo feel by I know how I feel, I know what it is. Ṣé èmi náà mọ̀ pé kò easy lórí nǹkan ìgbà sọ́kùn mi. Àwọn kìíní kan ní nígbà àgbáyé. Kọ́bìnrin rédíò kó pa, kọ́kùnrin rédíò kó pa. Kíjọ mo ṣáà má ti lọ ni. See, I love ọmọ Desiree and I want him in my life. Tí mo bóyá ìbá wa bá mi, èmi á lọ bá o. I don't care what they say, probably who are against tradition or not. I can't more the dúró mọ́ now. This guy is not talking. Tó máa sọ̀rọ̀ èyí máa sọ̀rọ̀. Bá sọ̀rọ̀ fún kíni? Kò fọ́nì gan-an. Àbí àkùrá sọ kankan. Kí ló wí? Ó ní òpin ayé.
oríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ obìnrin máa lọ bá ọkùnrin a máa toast ọkùnrin fún rẹ̀ wọ́n máa bá sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ìfẹ́ pẹ̀lú ẹ̀. ó tiẹ̀ máa ń dùn mí fún bọ̀bọ̀ yìí Olúwakíṣí ẹ̀mí lúláwa ìgbọ̀n ti sọ fún ẹ pé ìwọ náà kọnu sí gáà yìí fẹ́. Kí ló fi fún alẹ́ sí kí ló dá wà lọ́ba ẹ̀. Guys máa miss quote mi bí báyìí because èmi ò rí nǹkan tó bad nínú nǹkan tó mọ yẹn sọ kò sí nǹkan tó bad nínú ẹ̀ orí ẹ̀ ó love ẹ̀ fine so tèmi ni pé kí n sọ bó ṣe kí n ṣe láàrin ẹ̀ because mo rí ọmọ yẹn gẹ́gẹ́ bí àbúrò so ọmọ tá a ti mú wa sí pé tí wọ́n máa ṣe ń gbà ẹ̀ máa ti ṣe not now. Mr. Lorede nǹkan tó bad o. Mr. Lorede kò jẹ́ kí n béèrè just one question lọ́wọ́ ẹ̀. Okay. Jọ ẹni tó close mọ́ ẹ tó bá lò lè fẹ́ ṣé ẹni tó jìnnà sí ẹ tó wà far away ṣé olùfẹ́fẹ́. I wonder wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ ọ̀pọ̀ yìí kò sí ẹni tí òun ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu kó disappear ẹni tí ó bá dẹ̀ gbọ́n òun ní kíni òun làwẹ́ ń gbò ó yé wa. ṣé o ti rí wo Khalid in fact ó yà mí lẹ́nu gan-an bó ṣe máa ń kírun tó so o tún lè máa sọ̀rọ̀ báyìí. gbàgbé ẹ̀. kí là ń sọ kí ló ń sọ. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ mo tún fìdí ẹ̀ múlẹ̀ nínú Quran so mo ní point. a ní kò máa wọ̀. o jẹ́ kí mi sọ kí n kàn fún mi sórí bọ́bọ́ yìí má jẹ́ kó ọ̀rọ̀ ẹ̀ yà ẹ́ lẹ́nu o tó bá yà ẹ́ lẹ́nu ó bẹ́tà kó tètè pa ẹnu ẹ dé kí ṣíṣí tó fi bẹ̀ ṣe lé let me tell you something mi ò kì í ṣe bèbí nǹkan tí mo dẹ̀ fẹ́ mo mọ̀ èmi dé síre o èmi ni mò ń sọ o tí future mi ò bá ṣọ̀ fún mi as in tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ gidi mi ò ní bẹ̀rẹ̀ relationship kankan. máa yóò ṣe mí sí. ó tọ́ ni mò ń sọ fún ẹ wọ́n ní téèyàn ò bá tọkọ ìyàwó ṣe èèyàn kí n pọmọ alákàrà wá lọ mi pé kí ni mi ò ní ṣerú ẹ̀ tí ẹ bọ́bọ́ ìfọ́nìṣà ọgbọ́n tó fi ń scope mi ṣé mo jẹ́ bébí mi. ṣé kò ní point. bí kò ní point pẹ̀lú nǹkan tó ń sọ yà. abẹ́ni mo jẹ́ bí àníṣe. ẹ̀wẹ̀ ọ̀rọ̀ mi yìí ti sùn ẹ jẹ́ ká gbàgbé ń pa ẹ̀ tí n bá rí màá explain fún padà so o ti tún àbí. ó bẹ́tà explain. ọ̀rẹ́ wàhálà kẹrin ti pọ̀ jù wàhálà ti pọ̀ jù wọ́n ní mi ò fẹ́ ó ní dandan àfi kì í ṣọkọ òun ṣé dandan ni Yorùbá ní ẹni tá a bá nífẹ̀ẹ́ àrà tó bá ń kó da níwájú èèyàn ọmọ kò lè jọ èèyàn lójú kó mi ò tiẹ̀ ní rí kí ni problem ọmọ ìgbọ̀n I don't understand. ìwọ náà fọ́ọ̀nì náà ṣé ẹni tí mo bá love kí n máa ṣe kúgbẹ́kúgbẹ́ wájú ẹ̀ ni. nísìnyí o mú àgbẹ̀pẹ̀lẹ̀ ẹnu àgbẹ̀pẹ̀lẹ̀ ó tọ́ ló sọ pé mo wá ní subjection bó ṣe fẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe ní ta fẹ́ tà sí lókè ta wá ń tàn jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Khalid kí n tọ̀nà náà lẹ́nu ẹ̀ akíni Khalid nǹkan tí Yorùbá ní jẹ́ kí èèyàn má fi rún mú rárá. wọ́n lẹ́jà rí à. Khalid ṣe bí mùsùlùmí ni ẹ̀sìn dẹ̀ yẹ dáadáa. má bẹ̀rẹ̀ wa ó tọ́ ni. má bẹ̀rẹ̀ náà kí má ti sọ anything ẹ máa pariwo ẹ̀sìn mùsùlùmí yẹ bó ṣe wà yìí ká ló wà láyé àtijọ́ ni láyé àwọn ànábì Ọlọ́run mo máa ní káwọn sàbí kọ́ máa níyàwó rárá àbí. ìyẹn kọ́ tẹ Khalid ṣé wọn pé mi tún ronú lọ bí wọn ṣá because ó yẹ kí èèyàn máa fi ọpọlọ ṣiṣẹ́ o okay this girl tá a sọ̀rọ̀ yìí wo ilé tó ń gbé ọmọ òun nìkan ló dàgbé ilé yẹn dẹ̀ tóbi ìyẹn dé ní ẹlẹ́ẹ̀kejì ọmọ ìbò ṣe dàgbà tó sweet onígi nínú láìkẹ́ ó di méjì bá púpọ̀ ló bá ní lọ́nà ẹ̀hún tẹ̀lé ẹ̀ now ibo làwọn family ẹ̀ wà ó sọ pé wà lamẹ́ríkà kí ló dé tó ń lọ sí Amẹ́ríkà ọmọdé yìí ṣòro pé ó fẹ́ máa wúwo àwọn fine boy ṣe máa wọnú ilé yẹn wá láti sweet sí wọn lẹ́nu tí wọ́n á dẹ̀ gbé owó straight ó rò débẹ̀. ọ̀rọ̀ tẹ̀kọ́ tó tọ́ ìfi ọ̀tẹ̀ sí gbogbo wọn tó ń sọ ẹ̀ kò ní mínì pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ tó ń fi ọ̀tẹ̀ sí. ọmọ mọ̀ ṣá wọ́n mọ̀.
mi ni pé ẹ lè máa dé ní wíìkì. Daddy, I'm lonely. Èmi nìkan. Mi ò rẹ́yìn ẹbí mi sílẹ̀ jọ. Ẹbí mi sílẹ̀ Daddy. Oh, okay. Ọ̀rọ̀ yín ti wáyé mi sìn. Nǹkan tẹ́yìn àti mọ́mí ń try láti sọ fún mi nísìnyí pé tígbín bá fà ìkara wọn máa tẹ̀lé àbí? Okay, no problem. Èmi ti gbà kan máa dúró. Mama retí. All right. Okay, sir. Let's take care. Love you. Bye. Ẹ bá mi kí àwọn yín tó bá dé. All right. But ọmọ ẹ ti change. In fact mi tẹ̀ ẹ́ pé bọ́mọ̀ ṣe máa ń change èèyàn nìyẹn. Mo ti gbà tó sọ̀rọ̀ yẹn fún mi ọ̀rẹ́ mi. Ẹ̀gbọ́n mo báwọn yẹn fẹ́ sọ fún mi. Mo wá gbé this is the party in it now. You understand? Consider ọmọ yẹn. Kìsì má tọ́ra ẹ̀. Mi ò like ọmọ yẹn. 1, 2 má fi ẹ̀kọ́ tó wọ́n fún ọmọdé yìí sọ fún pé mi ò lè fẹ́. Simple. Ìfẹ́ tó kó sínú ọ̀jọ̀gbọ́n akéwì tó ń fi ohun dídùn kọrin bí gbogbo ọmọ aráyé. Ìfẹ́ náà ló kó sínú ewúrẹ́ tó fi ń bọ́kọ̀ ewúrẹ́ ògbọ́n. Ìfẹ́, ìfẹ́, ìfẹ́. I'm so sorry. Nǹkan tí mo ń try láti sọ ni pé ṣé o lè bá mi bá sọ̀rọ̀ ká ṣe try lẹ́ǹkan sí bóyá o máa gbọ́. Ṣọ́bẹ̀ ẹ̀ láta. Ìwé ìlàjọ ń jẹ ọ̀pẹ̀ má tó dáta. Wọ́n ní ẹ̀mí tí ò jata, èmi ọ̀pẹ̀rẹ̀ ni. Desire ó jẹ máa tutù máa bọ̀ náà. Desire ó jẹ láta wà ẹ̀jọ̀ ẹ̀ lọ. Ẹ̀fà gan náà bẹ̀rẹ̀ fẹ́. Desire, come on. Ó tiẹ̀ dúró náà. Gbọ̀ngàn fọ́ ni. Ṣé dandan ni? Fẹ́ni ẹlẹ́ni sílé mú nǹkan tó ṣẹlẹ̀ tó fi ra relax síbẹ̀ yẹn. Àti ẹ̀rí traces ẹ̀sìn kan náà wọ́n tó gbèsè nǹkan náà wà. Ọkọ̀ máa fi bébì. Kí ló bá pa wá jọ? Ó fọ́ ni gan ṣá. Ṣé kí n máa bẹ́ẹ̀ tó lọ́rọ̀ obìnrin ni? Ṣé jábúrò ó jẹ́ last one lé wa ni? Ó fọ́ ni jù. Wà ó mímọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Torí pé fọ́sẹ̀ ló ṣe oúnjẹ ẹ̀. Torí ẹ̀ ló ṣe fẹ́ jẹun ẹ̀. Rọ́lẹ̀ kan ṣoṣo tó ní nìyẹn. Irọ́. Máa sọ̀rọ̀ báyìí. Kì í ṣe pé torí pé bọ́sẹ̀ ló ṣe oúnjẹ ni ìfẹ́ jẹ. Tí ẹ wá dúró náà ọ̀rẹ́ wa. Ṣé tí ọmọdé ilé bá kú, ìyẹn wá ní ká gbàlé kó má jẹun ni? Ó ní ìdẹ́ o, torí obìnrin. Sorry o, má fi mi pa nínú àyè. Oúnjẹ tí ẹnu ìyàtọ̀ lè ní. Ìṣàlẹ̀ tó rí rú inú ẹ̀. Ìwọ náà wo bí lè ṣe so àǹkárá di aṣọ àkísà. Àwọ̀ èdè. Àtọ́ máa sọ láǹkárá. Wò ó nà ó. Ó ṣe ràn án sí nìkan tó wà ní gbóògùn.
ó ti yẹ ó modernize ẹ̀ ní kí ló ń ṣe ẹ́. wọ́n ṣe ń wọ́n sí ló wà bá àǹkárá jẹ́ báyìí. pé kó wá bá aṣọ jẹ́ báyìí. pàpà àgbà ó ga jù ẹkùn ọkọ̀ òkè ìkún ṣe jẹ́jẹ́ mú tí yẹn náà. àná wọ́n ti wọ̀ lẹ́yìn ní wọ́n mọ̀ ọ́ ló ń dá àwọn aṣọ ọ̀pọ̀ àbọ̀ ó máa pẹ́ díẹ̀. kí ló ṣẹlẹ̀? kí ló ń ṣe bọ̀bọ̀ yìí? aṣọ designer ni ilé tó lè ju ọlẹ. kí ló lè ṣe? àbí oṣù yẹ kí ni tiẹ̀ kí ni àtẹnu jẹ́ ká lọ́wọ́ ká mọ ọ̀dọ́ tó ṣe jáde. ẹ ti ẹ̀ gbọ́ ná ṣebí wọ́n ní pé ọ̀kín ló rẹwà jù láwùjọ yẹn òdòdó aláràǹbarà ló rẹwà jù láwùjọ òdòdó kí ló wáá dé tí ọmọdé sì kò fi rí ẹwà tí olúwa fún mi pẹ̀lú gbogbo ìwà mi sí kò tiẹ̀ rí mi rárá ṣùgbọ́n o gbogbo nǹkan tó bá gbà ni màá fi fún un. Ó yé ẹni pé gbogbo nǹkan tí ẹlẹ́ran ara bá fẹ́ ṣe ó yẹ kó fi lọ ìṣẹ̀dá ẹ̀ ó tó bá lára mu àbí kò bá lára mu.
arábìnrin pọ̀ mélòó láwọn kàánú yín adépèlé mélòó ni wọ́n rántí. mo ti wá síbí bàárí pẹ̀lú ọ̀rẹ́ mi kan àmọ́ ó ti ṣe díẹ̀ so ó dá mi lójú pé ẹ lè rántí mi ọ̀rẹ́ mi Ṣadé lórúkọ ẹ̀ ó lómi lára báyìí àjọ wá ní ìrọ̀lẹ́ ọjọ́ pamọ́ èmi ò dúró tó fi mo ṣáájú ẹ̀ kúrò nílé báyìí. ìwọ àti Fọláṣadé tó ní pé ẹlẹ́sìn mímọ́ ni ọ́ tó bínú jáde ẹ̀lẹ́ kí lè wá báyìí o. ṣe rí bàbá irú àwọn oògùn tẹ máa ń ṣe fọ́ọ̀rẹ́ mi gbà yẹn ó ní mo fẹ́ kẹ́ ṣe fún wọn. oògùn fẹ́ kò sí tó ṣòro ṣe níwájú fáà ẹlẹ́rìí ìpínyà torí ẹni tí ò sàn sí téèyàn bá bẹ́kún wọlé mi àdàbálẹ̀jà yọ bẹ́rin bóde fọkàn rẹ balẹ̀ ṣùgbọ́n kínní kan ni olè tó fò gìjà tó bẹ́lẹ̀ ọlọ́sà orípe rẹ̀ tọ́kẹ̀ kan èyí ò túmọ̀ sí pé ọ lọ padà wá bẹ́ẹ̀ ni sórí bí mo ṣe múra yìí òde àwo mọ̀ ń lọ àwọn máa lọ́kàn sọ fún mi pé mo lálejò mo ní yọjú sí owéré kí n tó máa lọ padà wá. ìgbà wo ló wá fẹ́ kí n padà wá báyìí àti pé ìlú ló máa ná mi torí nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ní kíákíá báyìí ni iye tẹ́ bá tó bá máa ná mi kẹ́ sọ. sórí tó ní tìgbà wọn owó ẹ̀ nígbà wà wọ́n ní ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ẹni ṣe lákàlàkàtà lábẹ́ ìgbà tó bá mọ̀ wípé ọtí ọlọ́run láti padà wá ní ọ padà wá ṣùgbọ́n lórí tó lówó tó sọ̀hún tó bá jẹ́ tó lówó òun ò fi yàn lẹ̀ wo Elédùmarè tó ṣe lọ́fẹ̀ẹ́ jẹ́ ń pé lọ́fẹ̀ẹ́ nígbàlà kì í ṣàwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ nìkan ló ṣe fún un bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn ìmọ̀lẹ́ náà tó jẹ́ pé ó fi ládájì nkí wọn kì í ṣàì nìkan náà wo èyí tí wọ́n ṣe fún ọ lọ́fẹ̀ẹ́ ṣèbí ògùn fẹ́ ni kò jù bá lọ fọkàn rẹ balẹ̀ ìgbà tí n bá ṣoògùn òun fún ọ tí iná bá dáhùn ó ti sùn tí wọn náà rí i pé dájú ṣáká lóòótọ́ kí náà ń ṣiṣẹ́ ọwá lè padà wá kó wá méjì èrè tó bá wù kó wá sí fún mi kò jù bá lọ. ẹ ṣe gan sa ẹ ṣe ẹ̀yin náà ẹ máa. ó tún wá kù kan orúkọ ọmọkùnrin ọ̀hún tó fẹ́ ṣoògùn fẹ́ sí àtúrúkọ tiẹ̀ ìwọ kó méjèèjì kó kó lè lọ lọ́ba tán. orúkọ ẹ̀. Desire, I'm sorry. Desiree. Desiree, just look into my eyes. Sorry, kò wù mí náà bí mo ṣe ń ṣe. Kò wù mí. Like, I'm not even proud of myself. I'm ashamed that I'm standing in front of a man and. Sorry about that. Desiree, I love you. Sorry. Don't look away, please. Sorry. Èmi náà lè really explain bó ṣe ń ṣe mí. Just try to understand me, dear. Try to. Sit down. Continue, so. Please. I was telling about it. Well, mo fẹ́ kó mọ̀ kíní kan. Kò kí n ṣe pé èmi náà dédé kan rà, okay? Àbí kò ń ṣe pé mi ò gbọ́ nǹkan tó ń sọ. But you see, mi ò ready láti ní relationship kankan for now. Yeah, the reasons best known to me. Mo kàn lè wò pé a lè jọ̀rẹ́, okay? That's the only thing I can do. I'm sorry. Okay. Mo phone go to so. But ṣé o lè ṣe favor for me? And what is it? O mọ̀ pé àwọn parents mi ò sí ní Nigeria. I live alone. Kò sẹ́nibody tí mo máa ń bá
sorrow and all. Joe, see, later on, it's over till you work. I want you close to me. I feel so small. Finish and soon. And only I'm sorry for that word. It's just an illustration. Ma fẹ́ kó lè mú mi. Bẹ́ẹ̀ kó má ṣe máa ń lé mi wò. I'm Bosse. Please, forget about that. Don't say that again, please. Forget about that for now. I'm not saying we should date. I'm just saying we should just be close. Okay. That's what I'm saying. Me, so we can date. We can come close. Me, John, you. Oh. Yeah, just saying we should just be close. That's what I'm saying. Please. Please don't say no to me again, please. Ẹja ni o. Ẹja ni. Ẹni fún àwọn òsàn nǹkan tó make sense rárá. Ẹja again. Tàbí. Ewo ló ń ṣe ọ̀rẹ́ wa tó busy bí Mourinho yìí. Nígbà tó fẹ́ gbá league tó ń prepare sílẹ̀ ló wà kàn. Mo kàn ní kí n send details mi sí companies tí mo rí pé vacancy wà ní. Mo wá get email address wọn. Ọ̀rẹ́ wo lè send wa náà? Inú màá send àwọn mẹ́ta. Ọ̀rọ̀ yẹn lágbára ń ta. Ọ̀jọ̀ wo ìlú pa wá? Kí ló wà lẹ̀? Kò máa sí nǹkan kan lẹ̀. Mi lè ṣe anything. But oúnjẹ tí ìyá ìgbéra ló wà nígbà mí tiẹ̀ ṣíwò. But nǹkan tí mo ń ṣe òtẹ̀ jẹ́ kí n gbé jẹ tí ìfọwọ́ kan mi. Nǹkan tí mo ń ṣe òtẹ̀. Oúnjẹ. Kí ló wà bẹ́ẹ̀? Kí ló ń ṣe ọ̀dẹ̀ farabalẹ̀? Farabalẹ̀ ní ti báwo? Ọlọ́run la ṣáà ti gbọ́ ká ti ẹ̀wẹ̀ náà ká tó wá jẹun. Báwo ló máa jẹ́ ẹ̀? Tó o bá wẹ̀ ní ṣì máa wẹ̀ ní. Ṣáà máa jẹ tán. Kò ní mí ní ṣáà máa jẹ tán. Ọbẹ̀ ẹja. Mo fẹ́ wẹ̀. Ọ̀rọ̀ ìwé láìpẹ́ aláṣà. Nígbà bá pọn mi lójú ẹ̀ tó lóhùn lójú. Èmi tí mo lòdù gan-an kọ́. Nǹkan tó bá wọn lójú kò rí òun ló dẹ́nu. Pàkí bàjẹ́ bàjẹ́. Ó wà lára ẹ̀. Ọ̀rẹ́ kí ló wá kùn? Méjì náà ẹ̀ tó ẹni tó ń bá fún ilé ìtẹ̀mí ìjà rẹ̀. ṣẹ̀ǹgbà sọ ọ̀sẹ̀ já ojú òkú dàrú àwọn àgbàlagbà ní wọ́n fẹ́ wú ọjà níròhò yìí kí gbogbo ọmọ kéékèèké ọmọ sá kíjokíjo ẹ̀sùn lù ó sì di akutu kú òwú ẹ̀yìn kéde bàjẹ́. Bàbá ọ̀rọ̀ tí mò ń sọ yóò yé yín o mi ò sọ pé ó ṣẹlẹ̀ lójú ayé o mo rí lójú àlá ni ojú àlá ni. tí wọ́n mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá ti ṣí oògùn lò àlá ti kọ́kọ́ wá nù irú àlátọ́ ló fi hàn wípé ọmọkùnrin ọ̀hún ò jẹ́ ń bi ògùn kò jẹ́ mẹ́ sórí ẹni tó wá rí lójú àlá gangan òun ló jẹ́ ń jẹun
ó ṣe ẹ sọ pé ó léwu gidi gan tí èsì díẹ̀. Bàbá kí la máa ṣe báyìí. ṣíṣe bó ó lé tutù tó o bá wà pé o lè ṣe ṣùgbọ́n tutù bẹ̀ ó ga yàtà tó o bá ti lè ṣe ọ̀tọ̀. Má ṣe. ẹ̀gbọ́n ṣé kí n má tọ́ jẹ abọ́sẹ̀dé sórí ẹni tó rí lójú àláhùn ẹni tó rí lójú àláhùn ètùtù rẹ̀ rí o bó ṣe rí lójú àláhùn ọmọkùnrin ọwọ́ afọ́jú rẹ̀ máa báyìí ó ti sùn ọwọ́ afọ́jú rẹ̀ máa báyìí ìwọ pẹ̀lú rẹ̀ wà láṣepọ̀ lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ jíjì sásà ni òkè sí kékeré jíjì sásà tó wúwúwú sásà tó wà tọ́ka nínú rẹ̀ tọ́ka. kí ló dé kí ló dé. Bàbá ọmọkùnrin tí mò ń sọ yìí ọ̀rẹ́ ọmọkùnrin tí mo ní kẹfà mi ṣòro fẹ́ sí. sọmọ bí àwọn adìẹ méjì tí wọn bá fẹ́ gun àwọn ọmọdé tí wọn lé ọmọ káàkiri ọmọ wọn bá yọ láàrin jà yóò bọ ọsẹ sí ọ kí ló pé wọn bá rí ìdúkọ yóò bọ ọsẹ ibikíbi tó bá ti filẹ fojú kọ gbogbo sẹni rẹ adako tètè lọ rèé bá kọ farabalẹ̀ fún kó yí ọ sàǹsàn lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mẹ́fà yẹn sàǹsàn ní kò gbà kò sàǹsàn tí wọn lọ káàkiri ọmọ yìí níbẹ̀ kọ́. Now we're gonna toast to this. Yes. No, she keep on reading. And you and you. Honestly, I'm telling you, my God. So now, Khalid, when you feel it from you toast. No problem, Amy. Fún ìrẹ́pọ̀ tó pé inú ilé àti fún àlàáfíà tó pọ̀ nínú ilé àti fún iṣẹ́ gidi iṣẹ́ alálùbáríkà tó máa mú owó ńláńlá wọlé sí nínú ilé iṣẹ́ tó gidi ju ilé lọ létà lágbára lọ. Jẹ́ kí n ṣe ẹlẹ́kẹrin fún Abọ́sẹ̀dé ọmọ Bankole. Ó ti gbàgbé pé ìwọ́n kan ló sọ fún àwọn ìwà pàlàpàlà fọmọdé ìwé ìgbà fún àṣùkú. But ọmọ ẹ ti change. In fact mi tẹ̀ ẹ́ pé bọ́lá ṣe máa ń change èèyàn nìyẹn. Wọ́n ti gbà tó sọ̀rọ̀ yẹn fún mi ọ̀rẹ́ mi. Èmi gan ọ̀gbọ́n àwọn ẹbí sọ fún mi. Wọ́n á rẹ̀ pé this is the party mi nìyà. You understand? Consider ọmọ yẹn. Kì í ṣe má jọra ẹ̀. Mi ò like ọmọ yẹn. 1, 2, má fi ẹ̀kọ́ tó mú fọmọdé yìí sọ fún pé mi ò lè fẹ́. Simple. Láti jẹ́ ìyàwó èmi dé síre títí ayérayé. Good. Ìwọ náà fọ́ni náà wọn. Ṣé ẹni tí mo bá lọ kí n máa ṣe pípẹ́ wá tẹ̀lé? Jésù ló mú àgbẹ̀ pẹ̀lú ẹ̀ mú àgbẹ̀ pẹ̀lú ẹ̀ ó tọ́ ló sọ pé wọ́n á ní subjection kan bó ṣe yẹ ká ṣe báyìí. Yẹ ká ṣe ní ta fẹ́ tà sí lókè tá a máa ń tàn yẹ ká ṣe bẹ́ẹ̀. Khalid kí n tọ̀nà. ẹ náà lẹ́nu ẹ̀ akíni. Khalid nǹkan tí Yorùbá ní jẹ kí Yorùbá fi mú rárá. lẹ́jàre à. Khalid ṣe bí mùsùlùmí ni ẹ̀sìn dẹ̀ yẹ dáadáa. má bá yẹ wá. ó tọ́ ọ̀dùn. má bẹ̀rẹ̀ wá má bẹ̀rẹ̀ wá. kí má ti sọ anything ẹ máa bá gbọ́ ẹ̀sìn mùsùlùmí yẹ. bó ṣe wà yìí ká ló wà láyé àtijọ́ ni láyé àwọn àná bí ọlọ́ọ̀ mo máa ní káwọn sàbí kọ́ máa níyàwó rárá àbí. Ìyẹn kọ́. Khalid,
yẹ kí ẹ máa fi ọpọlọ ṣiṣẹ́ o. Okay, this girl get her sọ̀rọ̀ yìí. Ó ní tó ní ọmọ bóun nìkan ló dàgbé ní ìrẹ́ tóbi. Ìyẹn dé ní. Ẹlẹ́ẹ̀kejì ọmọ ìwé ṣe dàgbà tó sweet onígi nínú láìkí ẹ̀. Ó di méjì. Àkókò ló bá mi lọ ọ̀hún tẹ̀lé. Náà ibo làwọn fámìlì ẹ̀ wà? Ó sọ pé wà ní Amẹ́ríkà. Kí ló dé tóun ò lọ sí Amẹ́ríkà? Ọmọdé ìṣòro pé ó fẹ́ máa wúwo àwọn fine boys máa wọnú ilé yẹn wá láti street sí wọn lẹ́nu tí wọ́n rẹ̀ lé owó state òwòrò dẹ̀. Okay. Yeah. Ọlọ́run ọjọ́ ìsìn lóṣù yìí o kí n bá tètè wá ọgbọ́n dá sí kójú ìsinmi tó bẹ̀rẹ̀ sí ní rọ̀ àbí kí ni ká ti gbọ́ pé páńpẹ́ tí mo dẹ sílẹ̀ fún mi wọ́gì ni ọmọ ẹkùn ní páńpẹ́ mi mà lọ mú mo fọwọ́ ara mi ṣera mi ká ní mo mọ̀ mi ṣe bí màá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlẹ́dàá mi kí n tó ṣe ṣùgbọ́n ó bà ní kò ìbàjẹ́ kí n tètè lo oògùn tí bàbá fún mi láti fi bọ ọmọ yìí jẹ́ kó ní ilé wálẹ̀ ó tó tó dọ́ṣẹ́ mọ́ mi lára Amẹ́ríkà yìí yá báyìí.
not know the love that I seeked for many years was right beside me, yet I couldn't feel it. When I close my eyes, I see you coming to me, my girl. I didn't know that it was our hearts speaking to each other. When the breeze of love blew you to me, my girl, I thought it was an everlasting love, but it hurts me to see you go. You made me cry when you said you were going. I cried when you left me alone. I wish I could hold you close once again to my heart. You made me cry when you said you were going. I cried when you left me alone. I wish I could hold you close once again to my heart. You are the treasure that I seek. You were close to me, yet I did not know the love that I seeked for many years was right beside me, yet I couldn't feel it. When I close my eyes, I see you coming to me, my girl. I didn't know that it was our hearts speaking to each other. When the breeze of love blew you to me, my girl, I thought it was an everlasting love, but it hurts me to see you go. You made me cry when you said you were going. I cried when you left me alone. I wish I could hold you close once again to my heart. You made me cry when you said you were going. I cried when you left me alone. I wish I could hold you close once again to my heart.